ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. Máa ṣe rere láyé mi ò máa ṣe rere, máa ṣe rere láyé mi ò máa ṣe rere, mi ò ní ṣèbàjẹ́, mi ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì, máa ṣe rere láyé mi ò máa ṣe rere. Kọ́lọ́n bá ń fọ̀run kẹ́ Barrister, báyé bá ń gbógun ẹ ṣá máa hùwà rè o, báyé bá ń dìtẹ̀ ẹ ṣá máa hùwà rè. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ wa pátápátá jákèjádò gbogbo àgbà ńlá yé níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì olómi ọgbọ́n TV yìí. Ẹ má gbàgbé subscribe, ẹ dákun torí Ọlọ́run ẹ tẹ notification bell. Nígbà tí ẹ bá ti tẹ notification bell ó máa gbé àwọn options kan wá fún yín, ẹ click all ní gbogbo ìgbà tá a bá ti ń wá sórí agbágbé báyìí a máa jẹ́ kí ẹ máa mọ̀ wípé àtidé ṣé bẹ́ẹ̀ mọ kábíyèsí yìí. Kábíyèsí ìwọ lọmọ tó ń sọ tí wọ́n sọ pé orí adé ń sùn ta tó jẹ́ pé orí adé nísìnyí orí adé ti ń sun ọgbà ẹ̀wọ̀n. Àwọn òyìnbó ni wọ́n bá wa ṣe àpọ́nlé rẹ̀ tí wọ́n sọ di ọgbà àtúnwàṣe correctional center. Ayé àtijọ́ láyé tí gbogbo ẹ̀ tí agbègbè àmọ́ ọgbà ẹ̀wọ̀n lámọ̀ sí. Orí adé ń sùn ta orí adé ń sùn ta orí adé ti padà lọ sun ọgbà ẹ̀wọ̀n. Ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tí wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ lórí ìwà tí kábíyèsí yìí tó wù ìyẹn kábíyèsí ọba orílẹ̀ Ifọ̀ tí wọ́n wù sí olóyè Abraham yìí lọ́jọ́ kìíní àná eléyìí tó fa yánpọnyánrin tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n wọ́ wọn lọ sílé ẹjọ́ tí ilé ẹjọ́ májísírèètì ti ń bẹ ní ìlú Ifọ̀ nígbàtí ilé-ẹjọ́ májísírèètì tí wọ́n gbé ọ̀rọ̀ náà sọ́tún tí wọ́n gbé lọ sósìn wọ́n sì mọ̀ pé ẹjọ́ yìí wọn ò lè dá tán láàrin ọjọ́ kan ṣo yìí wọ́n sún ìgbẹ́jọ́ ọ̀hún náà wọ́n sún síwájú níbi tí wọ́n ti sọ fún kábíyèsí pé kí wọ́n wá gbowó béèlì wọn ìyẹn owó ń tọ̀nà wọn tí wọ́n sì fún wọn láwọn ìgbéǹdeke kan tí wọ́n ní kí wọ́n san owó kan kí wọ́n sì mọ́ wọn ní dúró méjì wá àṣepẹ́ni tó ń lẹ́nu wọn ní nǹkan kan wọ́n rí gbogbo ìgbéǹdeke tí wọ́n là kalẹ̀ wọn ò rí ṣe eléyìí ló fi mú wọn tí ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún náà tí wọ́n pàṣẹ pé kí wọ́n lọ tọ́jú wọn sínú ọgbà tí wọ́n ṣe léè tó wà ní ìlú Ìlarò ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n ọ̀rọ̀ tí wá bá bòmí ìyọ báyìí ibo ni ọ̀rọ̀ bá bòmí ìyọ olóyè Abraham ó ti dá ti ọ̀rọ̀ agbẹjọ́rò àgbà ni ajàfẹ́tọ̀ọ́mọnìyàn olóyè Fẹ́mi Fálànà ó ti dá tiẹ̀ sí báyìí. Ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ Adédoyin lọ́jọ́ kìíní àná tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Àwọn èèyàn lérò pé bóyá wọn ò ní ja ìjà òun lájàyè tàbí ìdájọ́ òdodo kò ní fìdí múlẹ̀. Tí àwọn èèyàn kan bá ń sọ wípé bí nǹkan bá ṣẹlẹ̀ kéèyàn wá agbẹjọ́rò tó dáńtọ́ ó nítumọ̀. Ọ̀rọ̀ Matthew ọ̀rọ̀ Timothy kò já sí asán bẹ́ẹ̀ ni kò já sófo bẹ́ẹ̀ ni wàhálà àwọn èèyàn àtìgbà ẹni wọ́n ti dájú sọ ọ̀gá wa yìí Oríyọmí Hamzat nílùú Ìbàdàn àtìgbà ẹni lọ ti dájú sọ wọn síbẹ̀síbẹ̀ Fẹ́mi Fálànà ò sì kò yẹsẹ̀ ń bẹ̀ nísìnyí bàbá yìí ti wá lọ sí ìlú Ìkẹjà láti lè lọ ṣe ìpàdé pẹ̀lú olóyè Fẹ́mi Fálànà agbẹjọ́rò wípé orílẹ̀-èdè Nàìjíríà la wà yìí everything is possible kò sóhun tí ò ṣeé ṣe lórílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn sì rèé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn la pè wọ́n human rights activist ni wọ́n tí wọ́n tún jẹ́ agbẹjọ́rò àgbà wọn ń ṣe agbẹjọ́rò lásán agbẹjọ́rò àgbà SAN ni wọ́n sínú Advocate of Nigeria ló mú ẹjọ́ lọ bá wọn wípé bàbá ẹ dákun ẹ gbà mí bàbá yìí wá ṣàlàyé ọ̀rọ̀ bó ṣe rí lẹ́sẹẹsẹ fún agbẹjọ́rò Fẹ́mi Fálànà ọ̀nì bàbá yìí ni wọ́n kọ̀ pé àwọn ni wọ́n ní títí dòní ọlọ́ni àwọn ọmọ kan táwọn ṣe o
àwọn ń béèrè pé kí làwọn ṣe àwọn tún sọ fún ẹ pé tí ẹ mọ̀ pé gbogbo ọdún tó kọjá àwọn fi ṣàìsàn ni ẹ mọ̀ para wọn ò yá oníkábíyèsí sọ pé bó okú gbé ìwọ ló mọ̀ ta ló rán ẹ wá pò kú ipe bó bá gbé pọ̀ wọn yóò rí ẹ mọ́lẹ̀ ní pé mélòó bẹ́ẹ̀ mélòó bẹ́ẹ̀ ní dùn èmi nílùú tó nọba tó níjòyè tá a sì ní ààrẹ orílẹ̀-èdè tá a ní gbogbo ẹ̀ ẹni ìsinyìí olóyè Fẹ́mi Fálànà ti wá sọ wípé Olúkòyí ń palẹ̀ ogun mọ́ òrìṣà má jò tẹnu mi já ẹnu ló fòfo iṣẹ́ ní òní jíṣẹ́ nígbò bá bẹ̀rẹ̀ láti ibì kan olóyè Fẹ́mi Fálànà ti ṣàlàyé báyìí pé àwọn yóò máa tẹ̀lé ọ̀rọ̀ náà bí nǹkan bá ṣe máa lọ tí yóò máa tẹ̀lé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà táwọn yóò fi òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò fi gbà nídìí ó ti túmọ̀ sí pé nínú ọjọ́ ìpẹ́jọ́ tó ń bọ̀ kábíyèsí yìí òun àti agbẹjọ́rò rẹ̀ wọn yóò máa kọjú agbẹjọ́rò Fẹ́mi Fálànà ní ilé ẹjọ́ bóyá tẹ́lẹ̀ bá tẹ̀ ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn alágbára má mèrò bóyá wọ́n máa jáwọ́ bẹ̀ àwọn Yorùbá sì ti sọ pé alágbára má mèrò bá bọ̀ ọ̀lẹ ni èmi nírò pé jẹ́ kí kábíyèsí yìí kí wọ́n gbowó tọ̀nà wọn ni kí wọ́n gba béèlì wọn èló ní 5 million naira lọ́dọ̀ kábíyèsí kọ́mọ́ àlè rí ẹni méjì tó máa dúró fún wọn pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìkáwọ́ àwọn ọmọ náyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó jẹ́ pé bí nǹkan ṣe ń lọ lórí ọ̀rọ̀ kábíyèsí àti olóyè yìí ni ẹ ṣe ń tẹ̀lé mo tún ní kí n gbé yín débẹ̀ Fẹ́mi Fálànà ti sọ wípé ní ìsìn tó ti pè òun o tí olóyè yìí ti mú ẹjọ́ wá sọ́dọ̀ òun tí wọ́n sì ti ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ olóyè ti doníbàárà wọn nìyẹn ó ti túmọ̀ sí pé wọ́n ṣetán láti jà fún ẹ̀tọ́ olóyè yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ò ní fi ààyè gbà á kí wọ́n fi ìyà jẹ èèyàn kankan kí wọ́n tẹ ẹ̀tọ́ èèyàn kankan mọ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí a sì gbà ládùúrà k'Ẹlẹ́dùmarè kó fún bàbá wa Fẹ́mi Fálànà kó tún fún wọn lélẹ̀ ìṣe tí Adédoyin pẹ̀lú pé wọ́n gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn wọ́n tún padà sọ pé ẹjọ́ tí wọ́n dá tẹ́lẹ̀ pé kó lọ yẹgi fún Adédoyin náà ni kí wọ́n padà dúró lé lórí ẹ̀. kábíyèsí yìí ẹ máa kú palẹ̀mọ́ o ẹ kú palẹ̀mọ́ nítorí pé Fẹ́mi Fálànà ń bọ̀ wọ́n lè pàdé nílé ẹjọ́ Fẹ́mi Fálànà ti ṣetán bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé àwọn wọn yóò tẹ̀lé arákùnrin bàbá olóyè yìí tí wọ́n fi ìyà jẹ nínú fọ́nrán fídíò eléyìí tó lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára tí gbogbo wa ti wò tá a ti wò ó tí kábíyèsí sì ń ṣe èpè ràbàǹdẹ̀ èpè ńláńláńlá fún bàbá yìí kí ni ò bá ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí mo wá nífẹ̀ẹ́ sí ni bàbá yìí ni pé aṣọ tí wọ́n fi ìyà jẹ bàbá yìí ó ní bàbá yìí ń wọ̀ kiri látọjọ́ yìí ọ̀rọ̀ nígbà tí bàbá yìí lọ bá Fẹ́mi Fálànà ní òní ọjọ́bọ̀ tọ́ọ̀sì nílùú Ìkẹjà aṣọ yẹn fìlà yẹn òun náà ni wọ́n wọ̀ lọ débi wípé kò ní sí pé bí fọ́nrán yẹn ṣe lọ wọ́n ṣe àmúlùmálà rẹ̀ ni wọ́n ṣe àgbélẹ̀rọ rẹ̀ ni ẹ mọ̀ AI tá a máa ń sọ táwọn olóyìnbó tí àwọn tó jẹ́ onímọ̀ ẹ̀rọ nípa ti kọ̀ǹpútà tí wọ́n máa ń gbé kalẹ̀ tó bá gbé kalẹ̀ tán báyìí yóò jọ ohun ni o ó jẹ́ kó yé wa pé ọ̀ríjínà gangan ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ bá wa pín ẹ bá wa jẹ́ kó lọ káàkiri ẹ sì fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí kílẹ̀ ní rò pé yóò jẹ́ àbábọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kílẹ̀ ní rò pé ó ṣeé ṣe kí Fẹ́mi Fálànà kí ó ṣe fún bàbá yìí kílẹ̀ ní rò yìí pé ibi tí ẹjọ́ yìí yóò máa lọ sí nítorí pé ilẹ̀kẹ̀ má já sọ̀tún má já sósìn ó dá mi lójú pé ibì kan báyìí òun náà ni yóò padà já sí
ibi tó bá dẹ̀ wá já sí gbogbo wa náà là á máa wò nítorí bó bá ṣe ń lọ báyìí òun náà là á máa tọ́ torí tá a bá tọ́ tá a bá ti tá tá a bá tọ́ kó ṣeé ṣe bẹ́ẹ̀ kó dẹnu nídìí kò sì ní dẹnu nídìí mọ́ wa lọ́wọ́ eléyìí kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn alágbára orílẹ̀-èdè yìí pátápátá pé kí gbogbo wa kí ìjímèrè kó sọ́ gígùn kó má bàa gungi aládé kí nàyànnàyàn kó sọ́yàn náà kó má bàa ná ọmọ olùwọ̀ nítorí ìnà tá a ná ọmọ àgbẹ̀ tó fi sáwọ̀ gbẹ́ tá a bá ṣe bẹ́ẹ̀ ná ọmọ alápatà á dìjà gbòòrò ṣé ká sọ wípé àwọn alálẹ̀ wọ́n ti kúrò lẹ́yìn kábíyèsí yìí ni àbí kí ni ká ti ṣàlàyé léyìí ná ẹ má gbàgbé ẹ bá wa kún mi ẹ bá wa ṣe rẹ̀ jẹ́ kó délé kẹ́ ẹ jẹ́ kó dókọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ ń wò wá ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí títí dìgbà tá a tún máa pàdé láyọ̀ láyọ̀ la máa pàdé ó dàbọ̀.